ìfẹ́ kò ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ojú ìfọ̀ṣì kì í ṣe màlá alágbára ló ṣe pẹ̀lẹ́ ẹ̀sọ́ falágbára ìfẹ́ kò ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ojú ìfọ̀ṣì kì í ṣe màlá. Viewers at home, you are welcome on the program Does It Have a Meaning? Ǹjẹ́ ó ní ìtumọ̀? Does it have a meaning? Powered by Kingdom Laborers. My name is Molola. I have here with me today our father in the Lord, Apostle Francis Olumide Claudio, also known as Baba Ǹjẹ́ ó ní ìtumọ̀. Baba Ǹjẹ́ ó ní ìtumọ̀, Apostle Francis Olumide Claudio, wọ́n ti wà nínú ilé. Ẹ káàbọ̀ sórí ètò wa tí à ń pè ní Ǹjẹ́ ó ní ìtumọ̀, níbi tí Baba Ǹjẹ́ ó ní ìtumọ̀ ti máa ń ka àwọn àlá wa, wọ́n á dẹ̀ fi ìtumọ̀ sí. Lẹ́ẹ̀kan sí, orúkọ mi ni Molola. Láti darapọ̀ mọ́ wa, ẹ jẹ́ ká subscribe sí YouTube channel wa, ká lọ sí Kingdom Laborers. YouTube channel wa ni Kingdom Laborers. Ẹ subscribe sí. Tẹ́ bá dẹ̀ fẹ́ mọ̀ pé new video ti drop, ẹ lọ tẹ notification button wa. Lénìí lẹ́yọ kọ̀ọ̀kan a ó máa mú àwọn àlá wa. Àmọ́ ká tó tẹ̀síwájú, Baba Ǹjẹ́ ó ní ìtumọ̀, ẹ kí àwọn èèyàn wa nílé. Ẹ̀yin aráalé, ẹ kú ilé o, torí ẹ kú ilé la máa ń kára ilé. Èmi ni Apostle Francis Olumide Claudio, Baba Ǹjẹ́ ó ní ìtumọ̀. Ẹ ṣé. Thank you, sir. Tí ẹ bá gbàgbé ní ọ̀sẹ̀ tó lọ, bàbá ṣe àwọn àlàyé kan fún wa wípé àlá jẹ́ èdè tí Ọlọ́run fi ń bá àwọn èèyàn sọ̀rọ̀. Wọ́n wá sọ fún wa wípé bí pẹ̀lú àwọn àlá wa yẹn ó túmọ̀ sí pé Ọlọ́run ń bá wa sọ̀rọ̀. Lénìí mo fẹ́ ká tẹ́tí lẹ́kọ̀ọ́ láti gbọ́ àwọn ohun Ọlọ́run tí Ọlọ́run fi ránṣẹ́ sí ẹnì kọ̀ọ̀kan wa láti inú àlá wa. Ọlọ́run fúnra rẹ̀ yóò sì fún wa ní ìtumọ̀. Baba Ǹjẹ́ ó ní ìtumọ̀. Ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ láti orí ẹni yìí. Ẹni sọ wípé mo rí wípé èmi àti ẹ̀gbọ́n mi obìnrin bá ara wa nínú ọgbà igi èso tó pọ̀ lóríṣiríṣi, ṣùgbọ́n wọn ò tíì pọ́n. Ẹ̀gbọ́n mi wá ní pé jẹ́ ká jọ mánéjì tangerine ẹyọ kan yìí. Ṣé ìwọ náà rí i pé wọn ò tíì pọ́n? A jọ wá pín tangerine náà, a jẹ, a ò dẹ̀ já sí, mo wá tají. Aláyẹn ní ká sọ fún alálàá yìí wípé Yorùbá ó pa òwe kan tó ní ìran mẹ́ta kì í tòṣì. Ìran mẹ́ta yìí tòṣì. So ó wá ní kí a sọ fún wọn pé ká ní sùúrù, ẹnìkan máa break through nínú àwọn méjì, ẹnìkan máa break through nínú wọn. So aláyẹn wá ní ká sọ fún pé kí àwọn méjèèjì kan jọ ṣe sùúrù, ṣùgbọ́n ní àárín pé ẹ wá ṣe sùúrù yìí o, kẹ́ ẹ wá wò ó níjọ́ tí breakthrough bá dé tọ́lọ́run gbéṣẹ́ ẹ̀ dé, kẹ́nìkan má bínú ẹnìkejì. Then ẹni Ọlọ́run bá dẹ̀ dá lóhùn nínú wọn kó mọ̀ bẹ́ẹ̀ kóhun láti fẹ́ nìkejì jẹ. Ẹni bá ní jọ̀gẹ̀dẹ̀ dúdú á padà báyà jẹ tó pọ́n. Ẹ ṣé. Bàbá ẹ ṣeun, ẹ ṣeun gan sa. Ẹni sọ wípé mo láàlá pé mo rí ìgbín, mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ìṣà nínú àpò. Àwọn ọ̀rẹ́ mi wà lẹ́gbẹ̀ẹ́ mi. Ó ṣà nínú àpò àbí ó ṣà sínú àpò bẹ́ẹ̀ ni sà. Àwọn ọ̀rẹ́ mi wà lẹ́gbẹ̀ẹ́ mi. Ìgbín náà pọ̀, ó fẹ́ tó ìdajì àpò. Mo wá ń gbàdúrà pé tó bá dọdún tó ń bọ̀, k'Ọlọ́run jẹ́ kí n tún rí irú eléyìí o. Níbẹ̀ ni mo ti tají. Ǹjẹ́ ó ní ìtumọ̀ sà? Ó ní ìtumọ̀. Ìtumọ̀ ẹ̀ wá sọ wípé number one, láàárín àwọn tẹ́ ẹ jọ ń rìn, ìwọ ló máa tayọ. Láàárín wọn, ìwọ ló máa tayọ. Ṣé wàá pé àwọn èèyàn lè sọ pé ó ń ṣa ìgbín, pé ìgbín dẹ̀ túmọ̀ sí ìfàsẹ́yìn. Ó ní bí a ṣe máa ń rí ìgbín tá a sọ pé ìfàsẹ́yìn ni. À ń ṣá, ó yàtọ̀ sí à ń rà á. À ń rà á, ó yàtọ̀ sí pé a rí ìta kọjá lẹ́gbẹ̀ẹ́. So ó yàtọ̀ síra wọn. Ó gbọ́dọ̀ yàtọ̀ síra wọn. Mi ìmọ̀ bó ṣe máa ń dédé sọ pé ẹ̀ tó bá ti wọn ò wo ìgbín wá sí ibi ẹ̀rọ. Wọn ò wo ìgbín wá sí ibi pé ó jẹ́ ẹranko kan tí ó wà harmless. Wọn ò wo wá sí ibi tó jẹ́ ẹranko kan tí kò ní ohun tó fi ń defend ara ẹ̀. Wọn ò wo wá sí ibi tó jẹ́ wípé ìgbín ó lè gba àwẹ̀ ọdún kan. Ìyẹn ni pé á wọnú ṣẹlẹ̀ á dẹ̀ block ẹ̀ for a season. So ó wá ní bí a ṣe lè rí bẹ́ẹ̀ táwa máa wá sọ fún ẹ pé lọ kó lọ gba àwẹ̀. Ó ní bá a ṣe máa rí táwa máa wá sọ fún ẹ wípé o fẹ́ bá àyàn jà pé má defend ara ẹ. Ó ní bá a ṣe máa rí táwa sọ wípé forí pamọ́.
ó ní bá a ṣe máa rí tá a sọ wípé rọra má wò má dáhùn má sọ̀rọ̀ ńbẹ̀ ó dẹ̀ ní bá a ṣe máa rí tí wọ́n á sọ pé ìfàsẹ́yìn ó ní bí ìgbín yẹn ṣe máa rìn tá a sọ pé òun rí i bóyá ó rí ìgbín báyìí ó wá fẹ̀yìn lélẹ̀ ó wá yọ ó wá bẹ̀ sí ṣọwọ́ ó ń ṣe báyìí ṣó ti yé bẹ́ẹ̀ ó ní àlá nítumọ̀ ó dẹ̀ láwọn tá a fi rán by the grace of God mo jẹ́ ọ̀kan nínú àwọn tá a fi rán ṣé o mọ̀ pé àmúdùmálà wà jẹ́ ká kò jẹ́ ká dá kinní mọ̀ bọ̀ ńgbà tó bá yá ṣá àámọ̀ so in this case ẹ sọ fún ẹni báyìí wípé ọlọ́run sọ ó wà nínú ètò ọlọ́run fún pé òun ló máa rọ̀ lọ́rùn jù nínú àwọn tí wọ́n jọ ń rìn látara ẹ̀dẹ̀ ni ìrọ̀rùn á ti máa dé bá àwọn ẹgbẹ́ ẹ̀ àwọn akẹgbẹ́ ẹ̀ ṣé máa pé ó pin fún wọn ó wá tún pray pé ọlọ́run ní next year o jẹ́ kóun tún lè ṣe báyìí o irú ẹ̀dá tọ́lọ́run dáa nìyẹn ó tán. Thank you, sir. This person said she dreamt that she was picking snails and she picked a lot of snails into a sack. So Baba now told her that it means she will find things easy and that her friends will benefit from that. Baba Eshegun. Baba nínú ọ̀rọ̀ tẹ́ wá sọ lẹ́ẹ̀kan yẹn mo wá fẹ́ béèrè pé ṣé wàá ṣe é ṣe kéèyàn kọ́ ìtumọ̀ àlá? Ṣé rí wọn ò lè kọ́ but bó ṣe tún lè kọ́ ni pé ó kì í jẹ́ ń béèrè lọ́wọ́ yín báyìí ṣáà lè kọ́ èdè so bó ṣe wá lè kọ́ ìtumọ̀ àlá nìyẹn ọ̀nà tó lè gbà lọ fi kọ́ èdè yẹn ṣé mà pé mo lè gbé nílùú kan fọ̀rọ̀ ok ẹ jẹ́ kí n fi kíní ṣe àpẹẹrẹ mẹgáàdì ni haúsá ni àwọn ọmọ mi bọ́dẹ̀ ṣe jọ́ rẹ̀ tó tán close inú ilé mi yẹn ni mẹgáàdì yẹn ń gbé kò kúrò ń bẹ̀ ṣé wọn pé wọn ò gbọ́ haúsá ọjọ́ kan ni mo kàn decide pé mo dẹ̀ máa gbọ́ nǹkan tó ń sọ ẹ̀yin gan rántí bẹ́ẹ̀ tí mo dẹ̀ bẹ̀ sí bá a sọ̀rọ̀ bẹ́ẹ̀ ìyẹn ni wípé mo wá lọ come to his level láti lè kọ́ kínní yẹn bí ọ̀rọ̀ àlá ṣe rí nìyẹn so tí ènìyàn tí bá a ṣe ń ṣe máa ń padà di ìṣe ènìyàn ẹ̀bùn ọlọ́run ni but ó convert ẹ̀ wá súnmọ́ ó wá ń kọ́ bí a ti ń kọ́ èdè nígbà tó bá yá wà lè máa ọlọ́run àwa máa ní sí i fún ẹ mo lọ́rẹ̀ẹ́ kan tó ń kọ́ bẹ́ẹ̀ tó dẹ̀ ń mọ̀ tó ń ṣe mo dẹ̀ láwọn pastors tí wọ́n ti rẹ̀ mọ̀ bọ̀ wọ́n lè máa ṣe bíi pé wọ́n máa ń wò so bó ṣe rí ni. ẹ ṣeun bàbá ẹni àtẹ̀síwájú ẹni sọ wípé mo lálàá pé mò ń yàgbẹ́ ó wá nira láti yàgbẹ́ yẹn báyìí ni ọ̀gá mi pè mí mo wá dìde láti dá lóhùn mo wá bá ẹnìkan lọ́dọ̀ ọ̀gá mi tó ti ya ìgbẹ́ tirẹ̀ sínú pọtí ọ̀gá mi wá sọ pé kí n lọ dànù mo wá wò pé ìgbẹ́ tí ó nira fún èmi láti yà ló rẹ ẹnìkan lọ́rùn yìí mo wá tají. ẹ wá sọ fẹ́ nìyí bẹ́ẹ̀ wípé lọ fara ẹ balẹ̀ ní ibi iṣẹ́ ẹ kó o lè mọṣẹ́ yẹn ṣe dáadáa ṣó ti yé bẹ́ẹ̀ tó o bá fara balẹ̀ àwọn èèyàn kan wà kó o understudy wọn kó o mọ bí wọ́n ti ń ṣe ṣó ti yé bẹ́ẹ̀ no knowledge is lost then kó o gather knowledge ṣó ti yé bẹ́ẹ̀ ní ẹnu iṣẹ́ yẹn so wàá lè mọ̀ wàá lè dẹni ìyẹn gan that's all ò ní lè máa bínú tó bá gbé èèyàn kan wá ó rí bẹ́ẹ̀ ó ń tó nira fún láti ṣe ó rọrùn fẹ́nìkan wọ́n wá ní kí wọ́n lọ dànù so ṣe rí pé ẹ ti rí bẹ́ẹ̀ bí kíní ẹ ṣe ń túmọ̀ bó ṣe ń túmọ̀ ara ẹ̀ bẹ́yẹn ṣó ti yé so bọ̀ tó wáyé pé o kàn jòkó síbẹ̀ tó ń ka iye years tó ti dé iye days tó ti ṣe ọ̀sẹ̀ tó ti ṣe ń bẹ̀ ọdún kẹjọ ní ọdún kẹwàá mi ní níbí yìí ààyè wà fún ẹni tó wà lẹ́yìn láti overtake bó ṣe rí nìyẹn. Thank you, Daddy. This person said that he was excreting and was finding it difficult. While doing that, his master called him and he went to answer the call. Then he found someone that was excreting somewhere and the master told him to go and throw it away. So Baba said it means that the person should be patient and try and learn what he's learning very well so that he can benefit from it. Baba, àlàyé ogun díẹ̀. Ẹni sọ wípé mo lálàá pé àwọn ọ̀dọ́mọkùnrin kan sáré ní ẹ̀gbẹ́ títì. Wọ́n ṣeré ní ẹ̀gbẹ́ títì wọ́n wá rí olè tó ń lọ lórí ọ̀kadà tí àwọn ọlọ́pàá ń lé pẹ̀lú báàgì owó kan nínú lọ́wọ́ rẹ̀
olórí àwọn ọ̀dọ́mọkùnrin yìí jẹ́ ẹni tó mọ̀ ẹni tí mo mọ̀. Wọ́n já báàgì yẹn gbà, wọ́n sì ń lọ láti pín owó inú rẹ̀, ṣùgbọ́n sí ìyàlẹ́nu fún mi, ìwé ni ó kúnnú rẹ̀. Mi ò wá mọ bí báàgì náà ṣe dé ọwọ́ èmi àti àwọn ọ̀dọ́mọbìnrin kan. A wá gbé wọnú yàrá kan lọ láti pín. Bí a ṣe wá ṣí, a rí ìwé lókè, owó wà nísàlẹ̀. Mo wá wò pé ṣé àwọn ènìyàn yóò rí owó yìí ni? Báyìí ni a fẹ́ máa pín. Bí a ṣe gbọ́ tí ẹnìkan ń kànlẹ̀kùn nìyẹn. Ó wá di olórí àwọn ọ̀dọ́ yìí. Ó wá ní ká gbé báàgì yẹn wá, a dẹ̀ gbé fún un. Láìpẹ́ mo bá ara mi nílé baálẹ̀ pẹ̀lú àwọn ìjòyè rẹ̀. Ọkùnrin kan wà níbẹ̀, ó jókòó sí ẹ̀yìn, ó jẹ́ ọkọ mi. Àgbàlagbà ni ṣùgbọ́n kì í ṣe ọkọ mi lójú ayé. Baálẹ̀ wá kọjú sí mi pé kí n dìde wá sọ bí ọ̀rọ̀ owó ṣe jẹ́. Báyìí ni baálẹ̀ wá rí mi dáadáa, ó wá sọ fún mi pẹ̀lú ẹ̀rín pé a máa gbẹ́sẹ̀ lé eléyìí ni. Mo wá dìde, mo wá sọ̀rọ̀ sí baálẹ̀ náà. Mo tún wá nawọ́ sí ọkùnrin àgbàlagbà yẹn pé ọkọ tèmi nìyẹn. Báyìí ni mo tají. Ǹjẹ́ ó ní ìtumọ̀ sá? Ẹ wàá sọ fún ẹni ìbẹ́ wípé má máa wá nǹkan kiri mọ́ o. Ẹni bá ń wà wákúwà á padà rí èrèkórè o. À ń wá nǹkan, à ń tọpinpin kan, à ń ṣe kinní kan, aláyẹn sọ fún ẹ wípé kò lọ ìwọ ẹ̀ bọ́lẹ̀. tá a bá ti wá kúkú gbà fún Ọlọ́run, torí à ń wá wákúwà èèyàn máa ń padà rí èrèkórè. Then kò sí shortcut. Aláyẹn sọ bẹ́ẹ̀. Thank you, sir. Baba says that this person's, the interpretation of this person's dream says that the person should take things easy and stop investigating what is not there and should stop looking for shortcuts. Baba ká tẹ̀síwájú, ẹni sọ wípé hello pastor, ẹ kú iṣẹ́ Olúwa sọ agbára dọ̀tun. Ẹ jọ̀wọ́, mo ń làálàá pé mo ra bẹ́ẹ̀dì tuntun ní gbogbo ìgbà. Kí ni ìtumọ̀ rẹ̀ sà? Ó ń ra bẹ́ẹ̀dì tuntun ní gbogbo ìgbà. Ẹ wà ní kọkùnrin bọ́dẹ̀ jóbe wípé kó gbàdúrà kó dẹ̀ ní ìkíyèsára kó má di wípé tó bá jóbìnrin ni kó má di pé à ń torí ìyàwó kan bọ́ sí à ń torí ọkọ kan bọ́ sí òmíràn. Tó bá dẹ̀ jọkùnrin ni kó má di pé à ń torí ìyàwó kan bọ́ sí òmí bọ́ sí òmí ṣó ti yé bẹ́ẹ̀. Kó má di pé wọ́n sọ pé kò dúró lọ́wọ́ ẹni ṣó ti yé bẹ́ẹ̀. Kó pray kó dẹ̀ ní ìkíyèsára. This person said that he dreamed that he's always buying new bed all the time. So Baba said if he's a man, it means that the person should pray and be careful against changing wife. And if he's a woman, the woman should pray against changing husband all the time. Ẹni sọ ní ṣókí pé mo lálàá pé ejò ń lé mi lójú oorun. A wà ní kẹ́niyẹn ejò ló lé rẹ̀ o. A ní kó make sure pé ọwọ́ òun mọ́ o ní ohunkóhun tó bá ń ṣe. Ó ní ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun. Kó má ṣe nǹkan kan tó ṣèdì. Kó má rìn ní bèbè nǹkan tó ṣókùnkùn. Ṣó ti rí bẹ́ẹ̀? Àkóbá ni ejò. Àkóbá ń lé o. Ọlọ́run wà ní jẹ́ kó bá a. Àmín. This person said that he dreamed that he's being pursued by a snake in the dream. So Baba said it means that he should do away from shady deals and let his hands be clean. Ẹ káàárọ̀, mo rí lójú àlá mi pé mo rí òṣùpá kìíní lójú ọ̀run àti òṣùpá mìíràn. Èyí jẹ́ mẹ́ta lẹ́ẹ̀kan náà àti òmíràn èyí jẹ́ méjì tí ẹyọ kan kò jìnnà sí méjì yìí tí wọ́n sì jùmọ̀ ń lọ lójú ọ̀run. Tí òṣùpá ẹyọ kan sì wà lẹ́yìn wọn. Èyí sì tóbi ju àwọn ìyókù lọ. Mo wá ń sọ fún ẹni tí ó dúró tì mí wípé ṣebí òṣùpá kan ni Ọlọ́run dá, báwo wá ni èyí ṣe jẹ́? Kí ni ìtumọ̀ àlá yìí sà? Àlá yẹn ìwọ gangan ní òṣùpá kejì yẹn. Ẹni títàn ni ẹ́ ṣùgbọ́n ayé ò gbà fún ẹ báyìí. Má wàá mẹ́nu kúrò kó wá mọ̀ bẹ́ẹ̀ ṣe ni kó máa ṣe bí ẹni tí ó mọ̀ pé mo ní nǹkan kan sínú yàrá yìí. Ṣé máa pé tó bá mọ̀ pé o ní nǹkan sínú yàrá yìí tán tilẹ̀kùn yàrá yìí tó bá bọ̀ wàá darí síbẹ̀ wàá fẹ́ kán síbẹ̀ fún ẹ. Wàá máa wá sọ fún Ọlọ́run from time to time pé
ògo ẹ pé kọ́lọ́run kó jẹ́ kó farahàn kó jáde kógo ẹ hàn kógo ẹ jáde ṣó ti yé bẹ́ẹ̀ ológo ni ẹ ó ṣe rí nìyẹn. ẹ ṣeun bàbá mo láàlárí àbúrò ìyá mi tó ti kú pé ó ń dín àkàrà ní ilé rẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sì wà níbẹ̀ ó wá yà mí lẹ́nu pé bàbá yìí kò pe mọ̀lẹ́bí kankan sí ibi sàárà yìí èmi kàn ṣèṣì kọsẹ̀ bá wọn níbẹ̀ ni mo kí bàbá yìí lẹ́yìn náà mo bá kúrò níbẹ̀ láì dágbére fún bàbá yìí ẹ jọ̀wọ́ kí ni ìtumọ̀ eléyìí o. kí ẹni wọ́n ti di àlá mélòó lẹ́tí kàbá yìí. ó ti di bíi méje bá. ok a wá sọ fún ẹni ìbáyìí o wípé wá pray o kẹ́ni gbàdúrà gidigidi gan o Ọlọ́run má jẹ́ á rí ogun ikú òjijì o. àmín. òun gan dẹ̀ ni kó gbàdúrà yẹn jẹ́ kí n simplify ẹ̀ fún yín ẹni tó ti kú ló ń dín àkàrà yẹn kò sọ fún èèyàn kankan àbí òun kàn kọsẹ̀ bá a níbẹ̀ ibi tí àlá yẹn ti wá kan òun gangan fúnra ẹ̀ ni pé ó lóun wá kúrò ńbẹ̀ láì dágbére ṣá máa ń dágbére tá a bá fẹ́ kú ṣe ti rí bẹ́ẹ̀ pé ṣe rí pé ó kún bẹ́ẹ̀ ó wá kúrò bẹ́ẹ̀ kò dágbére so ibi tó ti lọ kan òun nìyẹn àbákan sọ wípé ní agboolé yẹn wípé ikú rọ̀ lórí èèyàn kan ń bẹ̀ ṣó ti yẹ ká ní kò sọ pé òun lọ láì dágbére àbí kó kàn sọ pé ṣe ni aláyẹn mo tún ti yẹn fi yẹn kọ́ ẹni o kó sọ pé kàn òun kàn tají ń bẹ̀ bọ̀ pé òun wá lọ láì dágbére kò ní lọ láì dágbére so kó wá gbàdúrà báyìí ohun tí Ọlọ́run bá dẹ̀ ti fi hàn ṣe máa wípé ohun tó ti ṣẹlẹ̀ ẹ wàá sọ fún kó gbàdúrà òun ò fẹ́ ikú òjijì kọ́lọ́ má jẹ́ kóun kú dẹrù òun nù kó má lọ láì dágbére ẹni tó bá lọ tí ò lọ́mọ tó lè gbé ló ń jẹ́ kó lọ láì dágbére bó ṣe rí yìí. Thank you, sir. This man said he dreamt that he saw his dead uncle making akara balls. So the uncle did not inform anybody. He just stumbled upon him doing that. So he just left the place without telling the uncle goodbye. So Baba says that the meaning of the dream says he should pray against sudden death so that he will not leave the world without bidding anybody goodbye. Thank you very much, sir. Baba Eshingo. Ẹ kú iṣẹ́ Olúwa sà, mo lálàá wípé wọ́n gbé ìlú kọ́ ọkọ mi àti ọmọkùnrin kan lọ́rùn. Èmi wá ń kọrin. Ẹ jọ̀wọ́, ǹjẹ́ ó ní ìtumọ̀ sà? Wọ́n gbé ìlú kan lọ́rùn. Bẹ́ẹ̀ni, ọkọ ẹ̀. Àti ọmọkùnrin kan. Ó wá ń kọrin. Ẹ wá wò ó tá a bá fẹ́ invest sínú anything kan wò dáadáa kan tó ṣe bẹ́ẹ̀ ṣóyé bẹ́ẹ̀ kó má lọ di gbèsè. Ó gbọ́ mo ti sọ Kó má lọ di gbèsè. Táwa bàbá lé bàbá òkú look into it kó wò dáadáa before you venture into it. You look before you leave. Yes, sir. This person said she dreamt that drum was hung on her husband's neck and the husband was going with one young man and that she was singing to the beats the beats they were giving. So Baba said that this woman should be warned that she should check very well before investing in anything so that they will not go bankrupt. Baba ẹ kú iṣẹ́ Olúwa sà, more strength in Jesus' name. Ìránṣẹ́ Ọlọ́run ni mí. Mo lálàá pé èmi àti ìyàwó mi lọ síbi ayẹyẹ kan. Wọ́n wá fún wa ní ráìsì nínú takeaway. Kò sí ẹran lórí ráìsì náà. Ìyàwó mi wá sọ pé irú oúnjẹ wo lèyí? Mo wá bínú. A wá wo inú oúnjẹ náà dáadáa. A wá rí i pé ẹran láti ẹ̀wà nínú ẹ̀ ṣùgbọ́n ráìsì bò ó mọ́lẹ̀. Kí ni ìtumọ̀ ẹ̀ dákun? Ìtumọ̀ ẹ̀ wá sọ pé ká sọ fún ẹ pé nínú iṣẹ́ ìránṣẹ́ ẹ̀ tó ń ṣe ayọ̀ ń bọ̀ ń bẹ̀. Kí ló ń jẹ́ ayọ̀ ní satisfaction? Ó ń bọ̀ ń bẹ̀ kan ṣe sùúrù. Ṣó ti yé bẹ́ẹ̀? Kò dẹ̀ jìnnà, kò pẹ́ mọ́. Ṣé ti gẹ́ẹ̀tì rẹ̀? Ṣé hàn pé ẹran wọ̀nyẹn bo ìrẹsì bo ẹran mọ́lẹ̀ àti ẹran wà ní abẹ́ tó ń kẹ̀ tí ìyàwó ẹ̀ dẹ̀ ti rò pé irú kí lè lè báyìí. Ó mì pé ìrìn àjò tí wọ́n rìn yẹn pé kí ni àwa ọ̀ṣọ́ ẹ jẹ́ kó ṣe sùúrù. Ṣó ti yé bẹ́ẹ̀? Ọ̀nà ẹ ló ń tọ̀ ní. Baba is telling this person that is on the right path, that should be patient, that satisfaction is still coming. Let us take this one lastly before we leave today.
Good morning, sir. I had a dream where I saw Jesus Christ praying for me. During the prayer, I fell down to prophesy, sir. What is the meaning, sir? Thank you. Ìyẹn kan sọ pé he said we should tell you that you should give your total self to Jesus Christ. Your total self, especially in a time like this. Jesus was praying for you and you fell down and you were prophesying. So the dream said, release yourself fully to Jesus Christ. Yes, sir. Bàbá ẹ ṣe wọ́n iṣẹ́ olúwa máa sọ agbára dọ̀tun. Ibí yìí ni a máa fi àdàgbà ètò ìjọ onítùmọ̀ ọ̀rọ̀ sí fún ti tèmi. Àmọ́ kí ó tó di pé a lọ ní kúkúrú, ohun tí bàbá sọ fún ọkùnrin yẹn ni wípé nírú àkókò tá a wà pé kó fi ara rẹ̀ jì fún Jésù Kristi dáadáa. Thank you for being with us on the program for today. Don't forget to kindly subscribe to our YouTube channel, Kingdom Laborers, and press the notification button to know if a new video has dropped. Every Thursday, a new video will drop. Once again, my name is Molola. Before I go again, I will enjoin you to send your dreams via WhatsApp or text messages to 081-6305-0610. 081-6305-0610. Daddy. Thank you very much. My name is Apostle Francis Olumide. Just like what my moderator have just said, you have any dream and you want it to be interpreted, just drop it. Send your dreams, and God will give you an interpretation to it. Bye.